ó kọ́ lóhùn yìí làwọn wá hàn sínú tákàdá àwọn wá ní káwọn máa fọ̀ sínú omi àlùwárìdì fún un ó gbé sílé kò mú torí pé ìgbàgbọ́ rẹ̀ ti rò pé ní ẹ̀mẹ́yẹ tí mo ti lò láyé tayọ pé kí n kàn wá máa mú hàn tú kan àwọn ìgbàgbọ́ tiẹ̀ náà ní ọ̀rọ̀ mọ́ wọn o bókọ lọ́hùn ò bá ṣiṣẹ́ lára rẹ̀ tán fi ń sanu rẹ̀ wọ́pọ̀ ṣiṣẹ́ lára àwọn ọmọ wọn ọgbọ́n wo wọn wá ń dá sí tí òfin ṣiṣẹ́ lára tiẹ̀ ìgbàgbọ́ tiẹ̀ ló bọ́ sọnù o bàbá wa ní kò mú ìwà tó ń bẹ nínú ilé síbẹ̀síbẹ̀ ó wá ronú pápá yẹn náà ló tún wá ṣe é ó wá dijọ́ kejì ó wá ronú pé ní ikú yájẹ̀ sí lọ. àwọn olórin àtijọ́ wọ́n máa sọ pé wàyáwọ́mọ̀ 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 wàyáwọ́mù wàyáwọ́mù wàyáwọ́mù. àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ṣáájú tẹ́lẹ̀. wàyáwọ́mù gàdá tàlíbẹ́ni yàwọ́mọ̀ tààmàlò. lada sumaratile aye Nakeebul ansori. bàbá mi ní kí làwọn fẹ́ yọ lò. bàbá làwọn rántí ọjọ́ kan tí àwọn Nakeebul Ashraaf ṣe wàlímà. wọ́n ní ó dùn àwọn tí bàbá wa bá ní ṣe ti lọ atúnisẹ tó ti lọ. wọ́n ní òwe ni wàlímà náà ti wáyé njọ́ náà tẹ̀fsírì afa ṣe Haji Yusufu ṣe afa Abasi ṣe gbogbo ọ̀la àwọn àmì njọ́ náà gbàtọ́ dijọ́ kejì ẹni wọ́n ń ṣe sàtífíkẹ́tì wo ni wọ́n ń fún wọn tí ò lè gbìyànjú débi kankan. Allahu Akbar. afa Yusufu ọyà ìwọ gba lásù ó sì gba safuke wàlẹ́ àfa gba safuke ìwọ gba Cairo lọ Ọlábísọ̀lá ọ̀nà àbánjọ ẹ kọ́kọ́ kàwé Nàìjíríà yìí ná wọ́n ń ṣe tíṣà mẹ́rin àwọn náà tó gba safuke wọ́n ti mọ kéwú àwọn làwọn kọ̀ nǹkan wọn àwọn nìkan ní kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ níta ni ẹ lọ kẹ́kọ̀ọ́ wá ẹ má bàa yọ bàbá ní kí làwọn fẹ́ yọ ló ń bẹ̀ èyí tó kàwé wàláhì wọ́n kàwé. ó tún wá lọ America University ó tún kàwé mẹ́ ó lọ Jamia ó kéwú mẹ́ tó ń ti bẹ gbogbo ẹ̀ iṣẹ́ kéwú lọ́ọ́ fi ṣe sáfùké rẹ Kùránì lọ́ọ́ fi jókòó tì ìjọba kínní táwọn fún yìí èyí tẹ̀lé ilẹ̀ àwọn fún wa sáfùké tí wọ́n ní òní wúlò ńjọ́ sí ìní wọ́n fi wọ lásù Islamic study wọ́n ṣe ń jọ́ náà bàbá ni wọ́n ní ọmọ títà. ó sáàpù ìtìjú kò corporate wọ́n ní kó jẹ́ ẹ̀kọ́ o fún gbogbo àwọn atájọ́ máa kéwú Muhammadu Yusuf kò ṣe fi wé nìkankan òkè ni o wàláyé òkè ni wọ́n ní ẹwà fáà náà ẹ fọkàn balẹ̀ sàtífíkẹ́ẹ̀tì tí yìí ti kéwú táwọn kọ́ yìí wàláyé lẹ́fìlà wọ́n ní àfi tí èèbá sí bàbá wa bí àwọn ló kù Ọlọ́run sì ṣe ọ̀rọ̀ náà lódodo bàbá làwọn dúpẹ́ o bàbá làwọn fún yín lówó ọpẹ́ ẹ̀ pé ojú ọ̀nà bàbá wa Sàlátì là ń tọ̀ ẹ bá sọ pé ṣéwù wọ́n bí yín lóòótọ́
ẹ̀jẹ̀ ẹni ṣùgbọ́n àwọn bàbá ní àwọn bàbá wa Sọláàtì ló bí àwa náà àwa ń tẹ̀lé wọn tọkàntọkàn tinútinú taratara tẹ̀mítẹ̀mí tọ̀rí ká àwọn láwà ó sì pé a gbogbo ọ̀nà la sì fi sọ fún gbogbo ará ayé pé àwa o Sufi ni a Sọláàtì yà sí ni wa ayadakumullahu bi nasrihi báàmì èyí báyìí gbé kó gọ̀ èyí báyìí gbé kéèyàn wá gọ̀. sallallahu alayhi. àtàsọ́wọ́fù náà ń bẹ ní okòólé kí. bẹ́ẹ̀ ni wàrúkọ báàmì òun náà fẹ́ jowú mi ni ó fẹ́ gbowó ni. bàbá mi lẹ́sàdúà gbàmí ó wà èyí ó rò nǹkan ọlọ́run ó sì sọ pé mi gbà bẹ́ẹ̀. bàbá wa Àgbàlájà dire iṣẹ́ wo wọ́n ń ṣe wọ́n ní mugbó sallallahu alayhi. mọ́ lọ mọ́ dá a láàmú sọ́ọ́rí báyé wọ́n ṣe rí bọ́ba fẹ́ máa lo àyè wà wò àwa ọmọ túláàsì o mi ò bí ọ. bàbá níjọ́ tí wọ́n mú amúgbó kan wá sí Bàrígà wọ́n ní káwọn tọ́jú ẹ̀ wọ́n ní ẹ lọ́ra gbó wá igbó wá pọ̀ ó yẹ máa fún mu ọmọ mú wọ́n ní ó mu igbó ju ẹ mọ́ lọ ẹ ní mu gbó mọ́ fún rẹ̀ ní òmú mọ́ kìí sóògùn. nínú àwọn karama kan náà. làwọn tún fi gba dókítà jọ náà. Allahu akbar. torí èdè èyí wọ́n ní ẹ bá wọn ṣàdúrà fáwọn ọmọ yìí. bàbá ní tí ẹ bá dìdàkudà kí làwọn fẹ́ ṣe fọlọ́run tí ẹ bá yàyàkuyà kí làwọn ẹjọ́ wo làwọn ò bọ́ lọ́run rò. wọ́n sì dúró àwọn bàbá ní kí wọ́n dúró ti àlùkùránì pé sàtífíkẹ́tì táwọn fún òun yóò pè yín wọ́n sì dúró ọlọ́run sì ni ó máa pè wọ́n. wọ́n ní sàtífíkẹ́tì lẹ́tùn lò tẹ́ẹ̀fì máa fò bí ẹyẹ káàkiri ẹ lọ Amẹ́ríkà ẹ máa lọ umra bó ṣe wù yín bàbá lẹ́yìn sí ń lò ó sì ń dà wọ́n sì ń lò ó ilẹ̀ fi kọ́lé àbísẹ̀ ìjọba lẹ́sìn ni Ájì Yusufu mọ́tò rẹ̀ dìgbà mélòó tó ti ń para rẹ̀ tó ń para mọ́tò. a sì ti jọ sọ̀rọ̀ mọ́tò. tí fi ń sáyé wọn ò jí àwọn lówó o Allahu akbar. kò sọ́mọ wọn tí ń jalè wọn ò í já o kò sí wàhálà o àwọn tó máa fún wa ni. sallallahu alayhi wa sallam. àfa Ismail bó ni mo ti bá yín ṣe sínú àkáǹtì wọn pe àwọn aṣọ fáfitì Yusufu pé àwọn ó jẹ tíkì àfa sì lọ ra wa àwọn aṣọ fún pé lẹ́yìn èyí àgbò ló kù àfa yìí ti ṣàdéhùn pé pẹ̀lú ògùn Ọlọ́run bàbá àgbà Siko Solaty bàbá ni wọ́n gbé báàgì àwọn. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ìwọ̀n oníwọ̀n làyè máa yan máa wàrà yẹn o. bàbá làwọn fún yín ní owó àdúrà 20,000. sallallahu alayhi wa sallam. ẹ bá ń gbọ́ lọ́n tóbi jàmá. Allahu akbar. bàbá mi àfàànlẹ̀ ẹkú jòkó bàbá dùnú. ìpè sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sórí gbogbo tí bàbá ń wí látẹ̀kan yẹn mi kọ́ mọ ní Mọ̀lánà Siko Solaty ni. àwọn kan náà rí lára wa tán ya fọ́tò wọn kí wọ́n á kó garu yìí pé wọ́n ní kí n ṣe kinní kan ta lè mi. àlùbáríkọ̀lá àwọn tàná tán rí ẹni tó ti yanjú tán tó wá ní kẹ́mi wá bá. ṣebí lé wọn kọ́ kalẹ̀ yìí ẹ wò bó ṣe tó wọlé àlùbáríkà ṣe yọrí àwọn bàbá wa lérí gbogbo wa. gbogbo wa tí wọn náà bá sá mi sérí ọ̀rọ̀ yìí tiẹ̀ náà ó yanjú. amiina. mọ́tò lẹ́mi àti Nakeebul sàdéhùn ẹlẹ́fun mi kọ́kọ́rọ́ mọ́tò. ẹ dákọ̀ ní gbogbo wa ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹni tí ó sọ̀rọ̀ yẹn fọlọ́ ni pé ìpè sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. èmi ò mọ déédéé ibi tí mo ti ṣe àgbákò ìfẹ́ lọ́dọ̀ bàbá wa lágbára omi. mo wá rí i pé àlùbáríkà wọn tàná ló sọ mí di báyìí lọ́dọ̀ wọn. láì mọ iye ìgbà tí mo bá lọ sí ara wọn wọn á máa fa àwọn èèyàn síta tán fi mí sínú ilé. wọ́n máa wá bá mi sọ̀rọ̀ nípa pé
inú mi dùn pé haraka iṣẹ́ àwọn bàbá yín tẹ mójútó yìí ẹ wùwà pé jọ̀dọ̀ ẹ mójútó tàná àṣẹ ní tìtorí pé ológo ní máa mà sírí ògo ẹ Yorùbá náà Muhammad sallallahu alayhi wa sallam. tó tí mo fẹ́ kí bàbá wa ṣe náà nìyẹn gbogbo ìdarí tó ń ṣe yẹn ìdùnnú ló ń jẹ àgbà ìdùnnú ni ò jẹ́ kí bàbá mọ̀ pé àwọn ń lò pé èmi náà mo làṣeyọrí yìí ọba mi tó fi ṣàánú yín kó má lóhun ò ṣe mọ́. àmín. ẹ dàgbàjà ṣe àmín. àmín. ẹ lọ jókòó àdúrà kí ni wọ́n ní kémi ṣe èmi mo wá gbàdúrà lẹ́nu wọn torí èyí tẹ mú wa wọlé tẹ ṣe fún wa náà ní ṣiṣẹ́ yìí tí mo bá mọ bí ṣe dúpẹ́ rẹ̀ ń bá dúpẹ́ rẹ̀ jù báyìí lọ àmọ́ ti torí pé bí ìlà bá súnmọ́ ojú ìyẹn kí n rí i bóyá nítorí tí bàbá yìí súnmọ́ wa tán import wọn wá láti ìlú kan ni ò jẹ́ ká máa dọ̀bálẹ̀ káyipẹ́ láti ìlú kan ni àwọn kan ti máa síbí lámọ́ yá ṣéwù yá ṣéwù yá ṣéwù àmọ́ ká rojúde Yorùbá níyọ̀ gbogbo nǹkan wa ni ejò wa lójú mo fọlá abẹ́ kí àwọn fáwọn láti Kòròdú ọlọ́dà kò mọ́ ṣàjẹ́ kí n rí yín pẹ́. àmín. àdúrà wo mo ní tí ń ṣe lẹ́yìn kalimatu la ilaha illallah. wọ́n á fi bẹ́ẹ̀ náà kí àfáwọn àgbà mi Ọlọ́run Alhaji Sunusi. lọ́wọ́ yọ tó hù. ọpẹ́ kan tí mo bára mi dún fọ́lọ́run pé àkọ́kọ́ ọjọ́ tèmi àtàfó pàdé níjọra máa gba àdìjọ́nú lélẹ́yìí àbẹ́yàn táfà wà ní sàbábù yányán ọmọ kékeré làwọn náà wà o àmọ́ n fẹ́ léyìí sọ karama ní kèsè pé wọ́n ń pìtàn tó bá dẹ̀ jọ̀tàn létí ẹ̀ máa mọ lọlé kò kàn mí mọ́ wàrà sáré kàlá òwúrọ̀ ni mo wá délé lọ́dọ̀ bàbá asadiru sudi àwọn ẹni Ọlọ́run tó pé àwọn alùjẹ́síbà wọ́n bá rọ ọmọ wọn tó bá rọ Ọlọ́run lára ọ̀rọ̀ ọmọ wọn wọ́n sì ní ìdípọ̀ ọmọ mọ́ wọ́n mọ̀ ra bàbà fún ni irú èyí tí bàbá wa rí lára mi wọ́n á ní mo mọ̀ rí nǹkan lónìí tẹ́ bá ráfà kan tí mo pàdé lónìí wọ́n ṣe ń sọ̀tàn àfà dàbí ẹni tán bá wọn láyé bàbá wa ní àwọn fẹ́ bá ọmọ náà sọ̀rọ̀ mo wá wá nọ́mbà àfa kan àfa wa wọ́n máa rántí ọjọ́ náà báyìí ẹ̀kan náà tí bàbá ń rìsífù kọ́ọ̀lù wọ́n sì sọ fún mi ohun tí ń gbọ́ yé so èèyàn lásán ohun àgbàlagbà ni ohun kìíní kan ni mo wá dúpẹ́ fọlọ́run lónìí. alhamdulillah. oore náà ẹ̀mí má ṣeré kan ò jẹ́ ń ta kórè ọjọ́ náà gbogbo ṣe pọ̀ tó ń léwó fààyè tèmi náà lẹ̀ bó tiẹ̀ mọ̀ pé Ọlọ́run ṣe oore wọ ló tí mọ̀ ó padà mọ̀ pàánù Ọlọ́run ju bó ṣe lérò lọ torí náà mo tún fi kíkí ọjọ́ náà tún kí n tòní àmọ́ ọmọdé burú ń gbà mí ẹ Yorùbá náà Muhammad sallallahu alayhi wa sallam. so kódà mo dá kíkí náà padà Ọlọ́run dákun mọ́sá jẹ́ ká rí yín pẹ́. àmín. wá gbọ́ àtọgbọ́n àtìró àtòtọ̀ wọ́n náà dọ́gbọ́n kó lo yọdún wò kó wo bó ṣe rọrùn. parọ́ kó lo yọdún wò kó wo bó ṣe rọrùn. sẹ́lẹ̀tẹ̀ kó lo yọdún yà kó wo bó ṣe rọrùn. Ọlọ́run ni mo dájọ́ báyìí ọlọ́gbọ́n sí yẹn ń fagọ́ ṣe dìde tẹ́lẹ̀ ni. ẹ Yorùbá náà Muhammad. sallallahu alayhi wa sallam. òfin náà kí ọlọ́mọsábà kí yín. àmín. wọ́n á kí bàbá wa àfa ńlá ó ti jẹ́ kí n wá sí lọ́wọ́ ara yọ tó hù. níjọ́ tí mo bá ti rí bàbá wa gógá tán bá sọ fẹ́yàn pé ṣéwù àlìjáná ni lójú mi kẹ́tún séèyàn mọ́ ó ti súnmọ́ màláìka torí mo rí bàbá wa gógá bí ẹni pé ní wọ́n mọ àṣírí tí ń fẹ́ rẹ gbé wọn torí mi wo kọ́ Ọlọ́run dọ́dọ̀ wọn tòun má ṣe jẹ́ bọ̀dá mi tó bàbá mi tó tán wá sọ bẹ́ẹ̀ nìkan pé àwọn eléyìí ń láyé níjọ́ tí mo lọ kọ́ kinní kan bára àwùtú lọ́dọ̀ wọn náà sọ pé ní àwọn àfa ńlá àwọn eléyìí ń gbìyànjú bíyàn bá súnmọ́ àwọn bàbá yìí wọ́n ṣàyẹ̀yàn dọ̀tun bẹ́ẹ̀ náà wọ́n tún wá ń júwe bàbá wa Agbara omi. lọ́wọ́ yọ tó hù ṣe. nítorí pé bàbá yẹn ń tọ́jú àṣírí ògo lọ́lọ́run ṣe fògbónú ayé wọn yọ. ọba mi tí ò ṣe bó ṣe wù tó ṣe bá a ṣe fẹ́ òun mo bá yín dúpẹ́ fọlọ́run. ọba mi ò ṣe bó ṣe wù bá a ṣe fẹ́ ló ṣe fàálù ni mẹ́yúrì. ọba tó bá ṣe bá mi wọ́n sọ pé tó àmọ́ ẹ wá pera yín ní ansarul wàrà ẹ̀ ràn gbogbo ayé ṣe bẹ́ẹ̀ bá ran ayé ṣe tọ́lọ́hùn bá ràn yín ṣe wọn bá béèrè pọ́lọ́hùn dà ó kàn ní tí ó béèrè pọ́lọ́hùn yín dà lónìí kó sọ bí Ọlọ́run tiẹ̀ wà tó ṣerú eléyìí ọba tó ṣe ti bàbá tó tún ṣe tọmọ kò wọ́pọ̀ kó ṣe bẹ́ẹ̀ ọ̀kọ̀ọ̀kan nú àwọn ẹni Ọlọ́run ẹni tó yanjú ta ẹlẹ́ni tó tún yanjú tara rẹ̀. umu rijalu. kódà àwọn dókítà tó bá rẹ̀ wọn ẹlòmíì wọn tún máa ń gbà tí ó tọ́jú wọn ẹ̀yin tọ́jú ara yẹn tún tọ́jú ọmọ. rijalu ní ibi sí kiri umu. àwọn rijalu láì nìkan lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún. umu rijalu. bàbá wa Shehu Yusufu bàbá wa Nakeebul Ashraaf mo kí yín tẹ́ ẹ̀jẹ̀ kan béèrè pọ́lọ̀ ń dà tẹ́ ẹ̀yin wọ́ wọ́n tọ́jú ọmọ mi náà kò yín wọ́ wọ́n ṣe kò bọ́ sí i eriri ò sáàrọ̀ má ṣe yọrí ni ẹ̀yin ilẹ̀ fún wa láǹfààní káàsìrì bí baba ṣe jẹ́ lọ́dọ̀ Ọlọ́run tú lónìí bẹ́ẹ̀ yàn ọmọ yín ní wòlíì Ọlọ́run tó bá rí ní tẹ̀sẹ̀ yóò mọ̀ pé wòlíì ni àìmọye àrà lẹ́ ń dání kọ̀rọ̀ Ọlọ́run fẹ́lẹ́ yìí tó àṣírí yín ni o ẹ̀nà tí ọmọbìnrin kan tó ń kúnlẹ̀ tó ń dọ̀bálẹ̀ fún yín
yorùbá náà Muhammad sallallahu alayhi wa sallam. tó bá fi ìṣẹ́jú márùn-ún gbọ́ ọ̀rọ̀ tí bàbá sọ fún mi tí mo fẹ́ sọ fún ọ yìí gbogbo ń táyé gbé pamọ́ sí ọlá tí òjò ọ̀rọ̀ rẹ bọ́ sí ọlọ́run ọ̀pọ̀ kò lára rẹ̀. Amina. àmì ọ̀nà àfi kò farabalẹ̀ o níjọ́ kan ọmọbìnrin kan kúnlẹ̀ fún yàrá méjì ni ẹ wá lọ́mọbìnrin tí ń rán bàbá yìí màá sọ̀rọ̀ rẹ̀ fún ọ Siko níjọ́ yẹn lẹ kọ àwọn ìsinmi kan fún mi tẹ fún mi ní sàṣẹ̀fúrú pé kí n fi hàn fáwọn jẹ̀mọ́ àtomi àlùwárìdì sàfàránù ẹ má bínú sá ìgbà tó pẹ́ ilẹ̀ sàfàránù wọ́n ní tó bá fi hàn pẹ̀lú ọkọ̀ yìí kò sírú ẹ̀mí má ṣeré àbẹ́mi èṣù tí ń gbára yẹn ọlọ́run ó ti jáde ọjọ́ òun lẹ sọ̀rọ̀ yẹn fún mi ọmọbìnrin yẹn tó dé ló jẹ́ ká sọ o dákun mo fẹ́ kó gbọ́rọ̀ tí ń sọ yìí dáadáa tó bá nídìí àti gbogbo Allahu Akbar. Allahu akbar. kàn fẹ̀mí pé tiẹ̀ náà rí bẹ́ẹ̀ kò fi gbọ́ wọ́n ní sọ̀rọ̀ ọmọbìnrin tí ń lọ ìjọ tó dọ́dọ̀ mi ń tó gbéwò èsè tèmi o àmọ́ bá tó ní mi ló ní kápá lérí gbogbo nǹkan tèmi ò mọ̀ wọ́n ní wá pàǹdà láàmú mo lé mi èèwọ̀ wá pa àmọ́ mo lọ́lọ́run tó lágbára lérí wá pa o yorùbá náà Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo tó tí o fi gbádùn ayé rẹ̀ tí kádàrá rẹ̀ ó fi sọ sídìí tí o fi báláǹsì rẹ̀ sí ló ṣàwo mọ́ bàbá wa ní àwọn fún un ní nǹkan ó ti tọ́jú àwọn sì fún lóko ọlọ́run pé kó máa sà ó kọ́ ọlọ́run yìí làwọn wá hàn sínú tákàdá àwọn wá ní káwọn máa fọ̀ sínú omi àlùwárìdì fún un ó gbé sílé kò mú torí pé ìgbàgbọ́ rẹ̀ ti rọ̀ pé ní ẹ̀mẹ́yẹ tí mo ti lò láyé tayọ pé kí n kàn wá mú hàǹtú kan àwọn ìgbàgbọ́ tiẹ̀ náà ní ọ̀rọ̀ ọmọ wọn o bókọ ọlọ́run ò bá ṣiṣẹ́ lára rẹ̀ tán fi ń sànù rẹ̀ wọ́pọ̀ ṣiṣẹ́ lára àwọn ọmọ wọn ọgbọ́n wo wọn wá ń dá sí tí ò fi ṣiṣẹ́ lára tiẹ̀ ìgbàgbọ́ tiẹ̀ ló bọ́ sọnù o bàbá wa ní kò mú ìwà tó ń bẹ nínú ilé síbẹ̀síbẹ̀ ó wá ronú pápá yẹn náà ló tún wá ṣe é ó wá dijọ́ kejì ó wá ronú pé ní ikú yájẹ̀ sí lọ àwọn àdìjálù ọlọ́run ní sọ wọn àwọn tó ń ṣiṣẹ́ nù afẹ́fẹ́ ó wá ronú pé ikú yájẹ̀ sí lọ kóhùn para òun ó bá gbé kíni snapper ó bá gbé mu ìgbà tí ó gbé mu ń yíra mọ́lẹ̀ àwọn èèyàn ọmọ tó ṣe ń lé àwọn ń wá omi tán wọ́n sì lè rí bóyá ó dákú ni omi tí bàbá gbé fún lómi àdúrà tí wò kàkúntáyè ló fi yanjú dì sí òun náà tú sí lẹ́nu wọ́n tú sí lérí yóò bì báyìí gbogbo tí ń ṣe ló bì kalẹ̀. ló bá sọ bàbá di pé ọlọ́run mi nì tábà má mà ṣe bí ọlọ́run ló ṣe é kí ni ń gbára tiẹ̀ náà tí ò jáde látijọ́ yìí ibi tẹ́mi ti confam bàbá nìyẹn o ìpè àsáwọn arú èèyàn bíi bàbá ńlá wa kù láyé àwọn tó pé yẹ́wọ́n láyé ọmọ ẹ̀nì kan sọ fọlọ́n pé òní mo fẹ́ kò ní dọ̀la gbogbo orú àwọn àrà yìí tí bàbá ti wá dá ṣẹbẹ́ yìí tí wò mọ̀ ìjọ tí Nakeebul tó kọ́lé lọ tó mọ̀ pé àṣẹ wòlíì ni bàbá yìí níjọ́ tí Nakeebul tó ra mọ́tò lọ tó mọ̀ pé èèyàn yìí ni bàbá yìí níjọ́ tó bàbá Yusufu náà ti ń dára lọ tó mọ̀ pé àṣọlọ ń ṣe dáadáa fún bàbá yìí kí ló dé tó jẹ́ kọ́ lọ ń ṣe tiẹ̀ náà papọ̀ ṣẹ́rù ẹni yẹn ní wà ní ṣàdúrà fún àwọn tó péjọ tán ti bẹ̀rẹ̀ sí ọlọ́run àti ìmọ̀ọ́mú yẹn ẹ dákun ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ àdúrà wọlé àlùbáríkà ṣe yọrí yín àtọ̀gọ́ ara yín tọ́lọ́ fi hàn ayé pé mo gbà yín lẹ́rú gbogbo erí tó pẹ́ sí yà yín láì kò sórí lásán ọlọ́mọ́sà wọlé àwọn gbogbo ẹni bá sàmì yà yín ọlọ́mọ́sà ṣe àṣeyọrí fún ọ náà. Amina. ẹyọ kan náà làwọn bàbá wa fi ń ṣiṣẹ́ kò ju kálímà la ilaha illallah lọ kálímàtu musharraf bẹ́ẹ̀ yọ ọ̀kan àbí méjì bá jáde lẹ́nu tiẹ̀ náà pẹ̀lú ògùn ọlọ́run bí n ti ń ṣọ́ bá ju la ilaha illallah lọ yóò mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí o bá ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ yọ kan náà ló bá rí wí àṣẹ náà kọlù àṣẹ tán fi ń dísípìnì rẹ yóò tán bẹ́ẹ̀ lónìí orí kò rántí sáámi. Àmín. má wo àìsáámi yẹn náà ogun dílé ni òjò rẹ nu yà tó bá rẹni tó rí tiẹ̀ ṣe ogun kò lára rẹ̀ ní sáámi. Àmín. ọlọ́run wọlé pé bàjẹ́ òní bá kínní yìí ó kọ́ táwọn wí alladina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah. gbogbo ohun tí bá ń bá yẹn lẹ́rù pé ṣé kínní yóò dalẹ̀ báyìí ọlọ́run ní tí mo bá ti débẹ̀ yóò dalẹ̀ gbogbo tí ń bá yẹn lẹ́rù pé bo ni kínní yóò já sí báyìí ọlọ́run ní tí mo bá sọ̀kalẹ̀ síbẹ̀ yóò já síbi rẹ̀ ọba tí máa ń sọ̀kalẹ̀ síbi nǹkan tí ẹ bàjẹ́ mọ́sà bá sọ̀kalẹ̀ sínú ìgbésí ayé Nakeebul Ashraaf. Àmín. pẹ̀lú àṣẹ àánú rẹ̀ bá a sọ̀kalẹ̀ sọ́dọ̀ bàbá wa Shehu Yusuf Nabahani. Àmín. bàbá wa gan tán wá jọ lọ́wọ́ àlùbáríkà ọlọ́wọ́ àtúnṣe tọ́lọ́ ń lò wọ́n ní irinṣẹ́ mọ́sà má dágbére agbára àánú rẹ̀ fún wa. Àmín. gbogbo ṣe sáàmì kékeré fálátúnṣe ayé ẹ̀. Àmín. àwọn tó ń bẹ mójútó kádàrá rẹ̀
bàbá aráàlú lágbára bẹ́ẹ̀ ẹ̀wù ẹlẹ́wù kan wọ́n gbé wọ̀ mí ẹ jẹ́ wọn á ṣe ń tán ní kí n ṣe láàrin ìṣẹ́jú kan bí wọn bá ti ráyọ̀ kan wí àánú ti ṣẹlẹ̀ pé Allah Allah la ilaha illa Allah Allah la ilaha illa hu. Ntí wo mọ̀ nínú ìgbésí ayé àṣírí bàbá nìyẹn. Tọ́lọ̀ bá fi hàn lónìí pé tí ẹnu ṣẹṣẹ tó bá ti mìsọ́ tó mìsọ́ sí gbogbo òde burúkú ayé tí mi yóò já dànù. Bàbá ti ń ṣe tẹni ẹlẹ́ni títún ṣe tara rẹ̀. Sọ́wọ́ pọ̀ ni wọ́n náà gbẹ́sẹ̀ kan síwájú sí méjì ó láṣeyọrí nìyẹn. Ìtẹ̀síwájú débẹ̀ nìyẹn. Gbogbo àwọn tó wà ní abẹ́ tẹ́ǹtì wò gbọ́ tó bá ti rẹ́sẹ̀ kan àbí méjì gbé síwájú ajá sí pé ìtẹ̀síwájú ó débẹ̀ lọ́dún yìí sún mọ́ wájú fúnra rẹ̀. Allah Allah la ilaha illa Illahu Allah Allah la ilaha illa hu. wa in yamsasika Allahu bidurrin fala kashifa lahu illa huwa. Tí mo bá ti wí mọ́kànlá tí mo fẹ́ wí wọ́n lọ́n pé òun lọ́ba húwà ń tó kàn òun ló mọ̀ ń tí ń ṣe òun ló mọ̀ ń tí ó ṣe ṣe òun ló mọ̀ ń tó fi láṣeyọrí òun ló mọ̀. Tí ó bá mọ tiẹ̀ náà má jẹ́ ọ̀kan bọ́ ń bẹ̀. Má wàá dé èèyàn kan pé dákun wí tó rẹ bá ti kàn bí ìṣẹ́gun bá ti kàn yóò rí wí. Bàbá Nakeebul Ashraaf èyí tá a ṣe yóò ní já ṣe mọ́. Amina. Ọba ti fi yín dùn àwọn bàbá wa nú ẹ̀ tún ní jẹ́ kún mọ́. Àmín. La tabdila bi kalimatillah ọlọ́run ẹ̀ ṣe kọ́lọ́run ò ṣe mọ́. Ó ti ṣe yóò ti mójú kò mbẹ́. Iṣẹ́ ń ṣe báwọn ẹni ọlọ́run nìyẹn. Bí ó sì ṣe máa ṣe lójú ayé yín àti lójú ayé yín àti lójú ayé yín lọ náà. Àlùbáríkà ọlá pẹ́ ẹ̀rọ olóògbò káfojú parẹ́. Ẹgbọ́n tán wílẹ̀ kan. Ẹni bàbá wa àmì ọlọ́run ọmọ ló jẹ́ sí mi o. Àmọ́ àmì ọlọ́run ni. Àmọ́ wòlíì ni. Ṣé èèyàn kan lóògbò kó tún rí náà olóògbò ni aláṣeyọrí ni máa ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀tún wa ń pọ́n nítorí báyìí náà mọ̀ pé ògo mo bí kalẹ̀. Ẹ̀sùn ó sì kélé rí àwọn ògo mi. Ẹ̀sán náà kọ́ yìí ni. Béèyàn kan bá rírọ eléyìí ṣe lásán ó tó kán pé ṣe wù. Èèyàn lásán ipe kò so bàbá gangan ló kọ́lé tàwa sílé àmọ́ torí ilé yìí pè ní ṣéwù. Ilé bàbá wa kọ́ yìí o ilé ọmọ tún ni títí bàbá ń bẹ lọ́tọ̀ tọmọ tọ́jú ètò sọmọ ẹyọ kan. Àṣẹ Ọlọ́run náà mọ́sàfihàn ẹnìkọ̀ọ̀kan wa. Amina. Pé Allah Allah Allah. sọmọ pé mo sọmọ kó lè yẹ tá a bá wí. Mo ló lè yẹ tá a bá wí tó bá ti jẹ́ kó bọ́ tó opportunity ò ní bọ́ fún wọn. Torí pé inú bàbá ń dùn inú àwọn àríwáwò ara wọn ń dùn inú gbogbo àánú àṣẹ ara wọn ń dùn inú títóbi ara wọn ń dùn bí dùnú yẹn bá lè pàṣẹ dùnú sínú ayé tiẹ̀ náà kó wí dáadáa. Allah Allah. Allah Allah. Allahu Allahu. Allahu Allahu. Allah Allah. Allah Allah. Allah Allah. Allah Allahu. Allahu Allahu. La ilaha illahu. Ọlọ́run wọlé ayé tó bá ń dá ti wí láyé. Allah. La ilaha illahu. Allah la ilaha illahu. La ilaha illahu. Allah Allah La ilaha illahu. Allah La ilaha illahu. Allah La ilaha illahu. Allah La ilaha illahu. Allah. La ilaha illahu. Allah Allah La ilaha illahu. Allah. Allah. Allah La ilaha illahu. Allah La ilaha illahu. La ilaha illahu. Allah La ilaha illahu. Allah La ilaha illahu. Allah La ilaha illahu. Allah La ilaha illahu. la ilaha illahu La ilaha illahu. Allah La ilaha illahu. ilaha illahu La ilaha illahu. Allahu Akbar. La
إله Allahu akbar. الله أكبر Allahu akbar. الله أكبر Máa mú àdúrà rẹ wá kọ́ wá sí Allahu akbar. الله أكبر Bọ́ọ̀ bá ti ń fọwọ́ àdúrà rẹ lẹ̀. الله أكبر Bàbá Mufasiru ẹ̀ ní bínú ni. دكو Ìwọ sá máa ṣe Allahu